Ẹ kú kalẹ̀ nílé lóko lájò káàkiri gbogbo àgbáńlá ayé gbogbo ọmọ kóòtù òjíire. Àṣírí ilé gbígbé. Àṣírí ilé gbígbé. Báńkì níbi tá a tọ́jú owó sí. Ilé níbi tá a pa ẹlẹ́dàá wa mọ́ sí. Àṣírí ilé gbígbé. Bó ṣe ń bẹ lọ́wọ́ onílé bẹ́ẹ̀ ló ń bẹ lọ́wọ́ ayálégbé o. Kí lẹ wí? Àní bí ṣe ń bẹ lọ́wọ́ onílé láńlẹ́dì láńlọ́ọ̀dù bẹ́ẹ̀ náà ní ń bẹ lọ́wọ́ ayálégbé. Irú ilé wo ni wọ́n ń gbé? Àwọn wo lẹjọ́ ń gbélé? Oríṣiríṣi ilé ní ń bẹ o. Gbogbo ilé tó ṣe mìrìngidi kọ́lé èèyàn gbé bẹ̀ ní gbàbẹ̀ rí ṣe o. Kìí sì ṣe létọ́jà kórí náà lèèyàn gbé bẹ̀ ní gbàbẹ̀ rí ṣe o. Dídòwò kó tó kẹsẹ̀ bọ́. Tó bá fẹ́ yálégbé, béèrè irú ilé tó fẹ́ gbé dáadáa kó tó kẹsẹ̀ bọ́. Ọ̀pọ̀lọpọ̀ ilé níbẹ̀ o tó ti gbàbọ̀dé o. Ẹlòmíì ti gbàgbé pé ayálégbé lòun tó bá lọ gba ilé. Òun lọ̀rẹ́ láńlẹ́dì bí tí ń bó nílé kìíní jà bẹ́ẹ̀ ni wọ́n máa bó ní yàrá kejì jà. Òun lọ́lọ́rẹ́ nù ilé, òun lọ́lọ́ta nù ilé. Gbogbo ọ̀rọ̀ ayé rẹ̀, gbogbo ọ̀rọ̀ fámìlì rẹ̀, àwọn tẹ́nàntì ẹgbẹ́ rẹ̀ ni wọ́n máa rò fún. Wàá gbọ́ o. Àìmọ̀kan tó kó bẹ́ẹ̀ lòmíì ni òjò ọmọ ohun tí ń ṣe. A ní kí ni ó ṣẹlẹ̀, mẹ́wàá máa ṣẹlẹ̀. Tẹ́lòmíì bá kọ́kọ́ gbalé yóò ní owó lọ́wọ́ dáadáa, iṣẹ́ rẹ̀ ó máa lọ déédé. Iṣẹ́ rẹ̀ ó máa lọ déédé. Ṣùgbọ́n ṣàdédé lójijì bí tí ń fòwú bí tí ń forí kó òwú aláǹtakùn bẹ́ẹ̀ ni ó máa lálàkàlà kíyèsára. Tó bá jẹ́ pé àwọn ẹni àbọ̀dé bá ń bẹ́nu léyìí, tó bá jẹ́ni tí máa ṣàdúrà dáadáa, ó máa rí àpẹẹrẹ lójú oorun. Ó ti mọ̀ wípé ilé yìí ò kìí ṣebi tó lè gbé lọ títí tètè kú òun bẹ́ẹ̀. Àìmọye láńlọ́ọ̀dù láńlẹ́dì kò fẹ́rí fún àwọn ayálégbé wọn. Wọn ò wọ́pọ̀ bẹ́ẹ̀ o, àwọn tó da wà o, gbogbo wọn kọ́ o. Gbogbo ilé tí wọ́n kọ́ sí Banana Island kọ́ nílé gidi o. Gbogbo èyí wà Lẹ́kí kọ́ nílé gidi o. Ilé àkórí mi dáa jù lọ. O lè gba ẹlẹ́rìí gidi o, kọjá pé tuntun lọ gbà o, ṣùgbọ́n bó ṣe wọ bẹ̀bẹ̀ kódà yọ wọ́ọ̀sì fọ́tà èèyàn bí wọ́n bá fẹ́ jáde kú mẹ́. Ọmọ pèlè owó tí wọ́n fi kọ́ bóyá owó ẹ̀jẹ̀ ni. Bóyá owó ẹ̀jẹ̀ ni. A kì í máa yan ọ̀rẹ́ nínú ilé tá a bá yá gbé, a máa kó bá ni. A máa kó bá ni o. Ọ̀rẹ́ inú ilé tá a bá yá a máa gbàbọ̀dé fún ni o. Níbi tó lérò ni ó ti lọ dọ́rọ̀ ayé rẹ̀ lẹ̀ o. Gbogbo yín Ọlọ́run ò ní ṣe wá ayálégbé o. Ọlọ́run ó gba kọ́kọ́rọ́ sì kúrò lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Yóò fi kọ́kọ́rọ́ ayọ̀ lé gbogbo wa lọ́wọ́. Wá gbọ́, yẹ ń pè ọ́ sírántí kan. Ìyá onílé kan ni, onílé ńláńlá. Àwọn tẹ́nàntì pọ̀ ńbẹ̀. Ṣùgbọ́n àwọn ìyá yìí, ọmọ rẹ̀ kan bá ń gbénú ilé yìí. Gbogbo àwọn ọmọ ìyá yìí ló kọ́lé ńláńlá tí wọ́n bá ní girama. Ẹ máa wá gbọ́dọ̀ wá ní ẹ ṣàjẹmí ọmọ agbébi tí mo wà yìí. Ìyá yìí ń gbénu ilé pẹ̀lú àwọn tẹ́nàntì rẹ̀. Ẹ mọ ohun tí ń ṣẹlẹ̀. Ó kéré ọpẹ́ jù láàrin oṣù bíi mẹ́ta àbí méjì wọn ó ṣe sàárà nù ilé yìí. Bí wọn ò pẹran, wọn ó pàgbò, bí wọn ò pàgbò, wọn ó dín àkàrà. Ìyá yìí ó sì hà fún gbogbo àwọn ayálégbé rẹ̀. Tẹ́nàntì ti fún lọ́rùn. Bí ti ń ra búrẹ́dì sí bẹ́ẹ̀ ni wọ́n máa rẹ̀ wá sí. Ìyá yìí mọgbọ́n tí ń dà sí. Wàá gbọ́ ohun tí ń ṣẹlẹ̀ o.
tọ́ ọ bá rí ṣe tọ́ ọ bá kọ́kọ́ wọnú ilé yìí ó rí ṣe ẹni tí ò rí ṣe tẹ́lẹ̀ tọ́ ọ bá wọnú ilé yìí ó rí ṣe yóò máa yà ọ́ lẹ́nu àmọ́ bó ṣe ń rí ṣe yìí àwọn nǹkan àjálù kan wá ń ṣẹlẹ̀ síra wọn bí kọ́mọ mi ò kú bí kíyàwó mi ò kú ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n wá wà ń bẹ̀ fáá ṣùgbọ́n wọ́n ń rí ṣe tí ẹlòmíì bá fẹ́ jáde kúrò nínú ilé yìí pé òun fẹ́ lọ gba bòmíì ìyá yìí ó ní fowó lélẹ̀ ni ò pé kọ́ máa lò lọ ìgbà bá tó rówó òun ni kọ́ máa san fún un díẹ̀díẹ̀ láàmú yìí pé ewu ń bẹ lóko ló ń gẹ́ gan fúnra ẹ̀ ń kọ́ ewu ni ó yé ìyá yìí ju ẹlòmíì lọ gbogbo ìnáwó tí wọ́n bá ti fẹ́ ṣe ìyá yìí jẹ́ káwọn ọmọ rẹ̀ wá ṣe lọ́dọ̀ rẹ̀ o àní lọ́dọ̀ yín lọ́hùn bẹ̀ láti lọ́ọ́ ṣe báwọn ọmọ ìyá yìí bá gbọ́lódé kéèjé wọn wá lọ́dún lọ́dọ̀ wọn yóò lóhun lòún bọ̀ wá lọ́dún lọ́dọ̀ wọn wàá gbọ́ o ọwọ́ àdì ní ọjọ́ kan aládùúrà kan dúró wájú ilé yìí ó bẹ̀rẹ̀ sí ní mi aago ó nínú ilé yìí ilé òkùnkùn nìyí inú ilé yìí ilé òkùnkùn nìyí gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ fura inú ìdè lẹ́wà òwò ọmọ yìí pé báńkì là á tọ́jú owó sí inú ilé tá à ń bá ń gbé ibẹ̀ là á tọ́jú ẹlẹ́dàá wa sí ògbólógbò ẹlẹ́yẹ nìyá yìí àṣẹ ń gbà kan fìrà kan ni ó ń gbarí sì kí àwọn onílé rẹ̀ àwọn ayálégbé rẹ̀ ó sì ń lò fáwọn ọmọ ọtí ẹ kílẹ̀ wí ẹlẹ́ẹ̀gbọ́ ó ń gbarí sì kí àwọn ayálégbé yìí ó ń gbé fún àwọn ọmọ ọtí ẹ mà sírí tí ìyá yìí máa lò tẹ́lómi bá fagídí jáde nínú ilé yìí kò ní pé oṣù méjì tí ìyá yìí ó fi gbàyàn sínú ilé yìí bàì túláàsì yóò ní bówó olérè ọba pé tètè máa wá gbé bẹ́ẹ̀ tètè máa wá gbé bẹ́ẹ̀ tètè máa wá gbé bẹ́ẹ̀ aládùúgbò yìí ló tú àṣírí ọlẹ́yìn èèyàn wọ́n ti so yín mọ́lẹ̀ orí ìdèlẹ́wà wọ́n ń fún yín lóúnjẹ ni wọ́n ti gba gbogbo ògo yín rírí sẹtẹ́lẹ̀ ń rí ṣe yìí ẹ̀ ń rówó lóòótọ́ ẹ̀ rí kókó nǹkan kan fi ṣe ó ti fi gbogbo yín bá kú òun ilé yìí o ìgbà tẹ́lẹ̀ yìí bẹ̀rẹ̀ sí ní kẹ́rù títọ́ ń bẹ̀rẹ̀ sí ní kẹ́rù pé òótọ́ mà lọ̀rọ̀ yìí ìyàwó lágbájá kú ọmọ lágbájá kú láìsẹ̀ àárẹ̀ tì tẹ́lẹ̀ ṣọ́ọ̀pù lágbájá jóná láì jẹ́ pé iná jó ń bẹ̀ ọ̀rọ̀ yìí mà tó àpérò lóòótọ́ ìgbà tí èèyàn bíi mẹ́ta mẹ́rin ó fi jáde ìyá ìbá bẹ̀rẹ̀ àárẹ̀ àṣẹ́wọ́n tí ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ nìyẹn tí ìyá fi sáré tètè gbẹlòmíì sínú ilé torí pé orí rẹ̀ ni ó dàlé gba gbogbo èèyàn jáde tán nínú ilé ìyá yìí ọmọjọ́ méjèèjì tó fi kú inú ilé yìí kò sẹ́ni ó lè gbé bẹ̀ mọ́ lórí jẹ́ pé ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ láńlọ́ọ̀dù wọn kọ́lé kalẹ̀ wọn ò ní gbé bẹ̀ ìṣẹ̀dá gbogbo yín ò ní gbàbọ̀dé eléyìí jẹ́ part 1 orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group yìí ẹ join wa pẹ̀lú 1000 naira 08032983298 gbogbo wa o ìṣẹ̀dá gbogbo wa o kò ní gbàbọ̀dé ẹ jẹ́ ká máa rọra ṣe o ayálégbé lọ jẹ́ o mọ̀ wọn ara rẹ o mọ̀ wọn ara ẹni kì í kó bá ní o ọlọ́run ọgbà kọ́kọ́rọ́ sì kúrò lọ́wọ́ gbogbo wa o yóò fi wá sáàyè ògo ọba tó dá ìsáwùrú ọkọ lè tiẹ̀ fún ọba tó dá ìgbín ọkọ lè tiẹ̀ fún àní wáyé bẹ́ẹ̀ àní lọ bẹ́ẹ̀ o ire kàbìtì.